ò fẹ́ kíyàn loud ẹ̀. Fídíò tí mo sọ lélẹ̀ tí mo sọ wípé mi ò ní play voice yìí. Mi ò ní play voice yìí. Or should I play the voice? Or should I not play the voice? Should I play it? Or should I not? Should I play? If I play it, kí wọ́n mọ̀ sọ fún mi pé copyright wèrè kan. You understand? Mi ò ní play voice. Bá play voice, wọ́n sọ pé copyright. You understand? Bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n fi voice sí. Màá post video yìí. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Màá post ẹ̀ sínú Telegram mi. Ẹ lọ gbọ́ voice lady náà. Gbogbo wọn, voice yẹn ó threat wọn ni. Ó threat wọn ni. It's zero. Bó ṣe beautiful tó voice ẹ̀. Voice ẹ̀ ló dẹ́rù bà wọ́n. Voice ẹ̀ lady yìí ló dẹ́rù bà wọ́n. Gbogbo wọn pump out ni. But when she entered, oníkálukú símà. Wọ́n fẹ́ gbọ́rọ̀ ẹ̀ tó lanu báyìí. The same thing like all of the men like say inferior complex ń dà wọ́n láàmú. Ṣé tóbìnrin bá ní be like àwọn obìnrin míì wọ́n ní voice kan tó jẹ́ pé bass ni àbí bass wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni voice àwọn ẹlòmíì bí àwọn ọkùnrin yẹn wọ́n chicken out like why kí ló dé so ó better ṣé ó wá better kóbìnrin máa pretend ni kóbìnrin máa sọ̀rọ̀ bí asín kó ní thick voice kó wá mọ̀ sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ asín like seriously I learnt a lot lórí fídíò tẹ́ ń wò yìí mo wá wo reason tí àwọn ọmọ náà ti fi mọ́ sọ̀rọ̀ bí asín ó ga mi ò ní oore ọ̀fẹ́ láti play voice yìí fídíò yìí voice yìí ẹ lọ wò lórí Telegram ẹ lọ wò lẹ́nu Telegram ẹ̀yin tèmi yes ẹ má loud ẹ̀ wọkùnrin tó ṣe déédéé má loud ẹ̀ mo ní stuff tó ní ìdílé tó bá ti tọ́jú ara rẹ àbí kó tó fi bá jìyà o BP ń dà mí láàmú o ìtọ̀ ṣúgà ń dà mí láàmú o prostate ń dà mí láàmú o jẹ́ kábẹ́ kọ́ síbì kan abá kọ́ síbì kan yes nǹkan tó nídìí ní kò ṣe sàkámàjè ọmọ wà lójú ọwọ́ ẹ ṣe ọlọ́run ló mọ nǹkan tẹ́ ẹ mú gbà náà ṣé kí nínú òṣìṣẹ́ mọ́ ni eléyìí ò ní fún yín ní down size kò ní fún yín down size yes this is what you need ẹ bá sọ pé yes ajá ń polówó ọjọ́ fi sáà polówó yes ẹ ń tẹ́mi ẹ lọ wo fídíò yẹn ká gbọ́ voice beautiful lady yìí bye for now.